ọmọ káàrọ̀ oòjíire nílé oko àti lẹ́yìn odi ẹ wá gbọ́rọ̀ tí olórí burúkú Mufti Ìwó ẹ wá gbọ́rọ̀ tí ó sọ. Àní àwọn pípì wọn ò ní làákàyè iṣẹ́ wọn yè dánú rò ìwé lásán ní ronú fún wọn. Bí wọ́n ti sọlẹ̀ Haúsá dà wọ́n fẹ́ sọlẹ̀ Yorùbá náà dà bẹ́ẹ̀. Àwọn ò sì ní gbà fún wọn torí àwọn èso máa lè ọmọ ọkọ ni wá. Ìgbésẹ̀ tẹ́ ẹ gbé tẹ́ ẹ fi pa Àfọ̀njá nílọrin tẹ́ ẹ fi gba Ìlọrin mọ́ ilẹ̀ Yorùbá lọ́wọ́ ó lè jẹ́ pé ilẹ̀ Yorùbá nìlọrin no doubt about it. Àmọ́ ìgbésẹ̀ tẹ́ ẹ gbé tí ẹ̀sìn Lárúbáwá yìí tó fi gbilẹ̀ níbẹ̀ iná lẹ fẹ́ wá ṣe fún wa ilẹ̀ Yorùbá àgàgà ló Ọ̀yọ́ tá a sì mọ̀ pé a fẹ́ nǹkan bá ilẹ̀ Yorùbá torí ìlú tí wọ́n bá ti mú nǹkan yìí wá fún ìlú yẹn kì í rọgbọ. Ìyẹn ṣẹ̀ríà law tí wọ́n fẹ́ gbé wá ìlú Ọ̀yọ́ tí wọ́n fẹ́ ṣe inauguration ní January 11, 2025 tó jẹ́ pé nígbà tá a gbọ́ tá a pariwo síta tí gbogbo àwọn ọmọ Yorùbá tá a pariwo sọ pé a fẹ́ nǹkan báyìí a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè a dúpẹ́ lọ́wọ́ àwọn mọ̀lẹ̀ bàbá wa Ṣèyí Mákindé ọlọ́lá jùlọ gọ́vùnà Ọ̀yọ́ state àwọn náà ti gbọ́ wọ́n ti sọ pé àwọn náà fẹ́ nǹkan tí lọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ nílùú Ọ̀yọ́ a dúpẹ́ lọ́wọ́ yín o a dúpẹ́ sí lọ́wọ́ yín wípé ẹ gbóhùn àwọn ọmọ Yorùbá nǹkan tá a dọ́gba fẹ́ ẹ̀yin náà bá wa kọ́ pé àfàwọn ẹ̀yin náà fẹ́ bó tilẹ̀ jẹ́ pé tí ẹ bá fọwọ́ sí ẹ̀yin náà ni wọ́n padà fi takò òfin ṣẹ̀ríà law òfin burúkú ni òfin ìbànújẹ́ ni gbogbo àwọn ọmọ wa ni wọ́n sọ di àrùmọ́gìrì gbogbo àwọn ọmọ wa ni wọ́n gé lápá ni wọ́n gé lẹ́sẹ̀ tó wá dáa káàmọ́ Yorùbá bẹ́ẹ̀ ti ń tọrọ bárà tó dáa bẹ́ẹ̀ kó dáa irú nǹkan báyìí la fẹ́ ńlẹ̀ Yorùbá la fi ń kọ wípé a fẹ́ ṣẹ̀ríà law a fẹ́ ṣẹ̀ríà law àwọn ọmọ Yorùbá a ní òfin tó gáàdì wa nílànà wa kò sí nǹkan ṣẹ̀ríà fẹ́ mú wá fún wa lẹ̀ Yorùbá o kò sí nǹkan tó fẹ́ mú wá fún lẹ̀ Yorùbá o nígbà tá a kọ̀ tí gómìnà bá wa kọ̀ nísìn olórí ibú Mufti Ìwó ọmọ àlè àti Rashidi Àmúgbó tó yẹ pé àwọn ni wọ́n ń support àwọn tẹ́rọ́rìsì láti wá gbalẹ̀ wa ẹ wá gbọ́n nǹkan tó fẹnu ara ẹ̀ sọ ẹ gbọ́n nǹkan tó sọ jáde lẹ́nu ẹ gbọ́n nǹkan tó sọ jáde lẹ́nu lẹ́mọ̀ pé olórí ibú làwọn pípù yìí ọmọ ìran kíran ni wọ́n ọmọ ìran kíran ni wọ́n ọmọ àlè wọ́n ṣe Yorùbá àwọn Fúlàní tí wọ́n ti wò pọ̀ mọ́ Yorùbá ni wọ́n fúnde yìí gbogbo nǹkan tí wọ́n bá sọ ẹ jẹ́ ká padà fún wọn létí wọn padà ẹ má jẹ́ ká yẹ kó tutù ká máa jù wọ́n padà gbogbo ìgbètò ṣẹ́ tiẹ̀ àti tàwọn ọmọdọ́mọ ẹ̀ ní ọ̀jẹ̀ kéde tiwa ṣe ti gbọ́ mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀tọ̀ sọ ẹ ti gan ni gbogbo ẹni tẹ́ ẹ bá sì kàn àkàn fídíò yẹn bá mi pín kọ́ lọ dáadáa o ṣe ti gbọ́ ẹ pín kọ́ lọ dáadáa kọ́ lọ kàwọn ẹ̀ la kí wọ́n àwọn náà wá gbọ́ nǹkan tí olórí Mufti Ìwó tó pẹ̀ Mufti Ìwó yẹn ó pẹ̀ Mufti Ìwó kó bọ̀ ọ̀tọ̀ sọ. èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin náà sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state wípé àwọn mùsùlùmí kan náà fẹ́ ṣe ṣẹ̀ríà council ẹ wá lẹ́yìn gbọ́dọ̀ gbọ́ pọ̀ kí yàrá yàrá yìí rà. ẹ̀yin brothers ẹ sọ pé orí yìí ti burú ẹ máa lọ sílé ògbó látà ayé àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín tẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín orí yìí ti burú lọ́rọ̀ yín. àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo ṣẹ̀ríà lọ lórí a fẹ́ lo ṣẹ̀ríà yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà tá a jọ kọ níjọ́ tá a sọ pé a fẹ́ jọ máa gbé kẹ́ẹ̀sì lọ́rọ̀ ìmọ̀ dáadáa wípé kódà tí Yorùbá bá ya yẹ̀rí àtẹ wúrù àbẹ̀rẹ̀ wọ́n náà ṣe ti ẹbí wọ́n náà ní customary court òfin tí ògùnlága ilá gbé kalẹ̀ àti ìsúláàlú ẹlẹ́wọ̀n ló bẹ́ẹ̀ lórí ìlú ògùn ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ míì tí wọ́n lọ́ọ̀jì Muslim Sharia council lábẹ́ lọ́ọ̀jì tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹlọ́ọ̀dì lọ́ọ̀jì ẹ sọ fọ́lọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà kan draft lẹ́tà
ọ̀pọ̀lọpọ̀ sí ẹgbẹ́ àwọn ẹ bá wá ń bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀bàlẹ̀ dámú ẹ̀yẹ bá mú ẹ lọ mú ọjọ́ mẹ́tọ̀ wà pa dáadáa ẹ lọ lọ́jẹ̀ ẹ sì máa retí lọ́sùn Sharia Council Ọ̀ṣun State Sharia Council àbáwọn ọ̀rọ̀ ìrọ̀lẹ́ wíwò tí a náà ọ̀ ń bọ̀ ẹ̀dàgbẹ̀ gbọ́dọ̀ pàṣíwá wọ́n náà lọ́jẹ̀ jẹ́ kéde tí ẹ̀dàgbẹ̀ pé èsù láàrín àtòkúlákà ayé ẹ̀kọ́ súsàn àwọn náà bẹ́ẹ̀ lọ́jẹ̀ lọ́jẹ̀ lọ́wọ́ lò